àti rí ṣé press statement ni àbí publication àbí kílẹ̀ pé aṣẹ́wó ni Tọ́pẹ́ Àlàbí nígbà tó wà ní Ṣàngó Òde lọ́dọ̀ bàbá Ayọ̀míkún Àgbọ̀rí. Ó ń yálé ni alágbèrè obìnrin ni àti gbọ́. Ẹlẹ́sẹ̀ òṣì ni fíìmù tí bàbá Ayọ̀míkún tó invest lé lórí ìgbésẹ̀ ló gbé bọ̀ ńbẹ̀ kò ṣe kìnnìkan àti gbọ́. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹlẹ́sẹ̀ òṣì ni alágbèrè ni oníranù ni kò mú kò ń ṣobìnrin gidi. Ẹsẹ̀ òṣì ọ̀hún ó ṣáà ti kó jáde. Ó gbọ́ ọmọ ọdún kan àbọ̀ kúrò nínú ilé ọkọ àkọ́kọ́ ó ṣáà ti lọ. Ọlọ́run ò jẹ́ kó pa bàbá Ayọ̀míkún. Ṣé wá rẹ́sẹ̀ òṣì ọ̀hún, ẹsẹ̀ rádaràda ọ̀hún, ẹsẹ̀ ìgbèsè ọ̀hún àti ẹsẹ̀ àgbèrè ọ̀hún ló fi lọ fẹ́ pòpù ọkọ ẹ̀ Mr. Àlàbí ní ìsìn. Tí ó dẹ̀ sọ máa yẹn dolóríire tó kìkì wá kàn sí. Àgbèrè ọ̀hún náà nígbà tó délé pòpù kò ṣe é. Títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí ọkọ ẹ̀ náà ló so mọ́. Àdúpẹ́. Orí burúkú ló kó kúrò lọ́dọ̀ yín, oríire ló kó wọlé pòpù. Ṣé rí gbogbo yẹn kò ká yé past náà. Tán bá pé màmá Tọ́pẹ́ Àlàbí náà kóun wá sọ̀rọ̀ nípa bàbá Ayọ̀míkún, ó ṣeé ṣe ká mú àdá ká máa fi wá bàbá Ayọ̀míkún náà kiri ká la fẹ́ bẹ́ orí ẹ̀. Kò sí ẹnìkan náà nínú àwọn ọkọ àti ìyàwó tó bá kọ ara wọn tán máa ní kó rojọ́ tí ò ní rojọ́ lọ́nà tó máa favor ẹ̀. Ohun tó wà ńlẹ̀ báyìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí òun ni àwọn nǹkan tẹ́ ń sọ nípa Ayọ̀míkún. Ìbéèrè mi ni wípé nígbà tí Tọ́pẹ́ Àlàbí tó kúrò ní ọ̀dọ̀ bàbá Ayọ̀míkún, ṣé oṣù tó kúrò náà ló dolówó ló di ọlọ́lá? Torí mo rántí o interview nígbà tó sì ń ṣe movie ní abẹ́ ìpìlẹ̀ rere. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìgbà tí Tọ́pẹ́ Àlàbí ń ṣe movie pẹ̀lú àwọn group kan tán pè ní ìpìlẹ̀ rere. Ìgbà yẹn náà ni àwọn ọmọ Zion bẹ̀rẹ̀ sí ní reign. Ìpìlẹ̀ rere ni group tiwọn tí Tọ́pẹ́ Àlàbí ṣe aṣọ opó. Ìgbà yẹn náà fi kọ Ayọ̀míkún lọ́dọ̀ Olúwa kò ì tó ó sì máa pọ̀ ẹ wá bá mi yọ ara mi Ayọ̀míkún. Ó jẹ́ ká mọ̀ wípé òun máa ń yá aṣọ lọ location ni ní ìgbà yẹn. Do you understand? Ṣé lásìkò yẹn ṣé bàbá Ayọ̀míkún ṣé ó ti ẹ̀ wá Tọ́pẹ́ Àlàbí lọ bẹ́ẹ̀ ṣe sọ wípé Àkúrẹ́ náà wà bíi sweet bíi Nico bíi cabin biscuit mélòó ni wọ́n gbé lọ fún ọmọ yẹn lọ́jọ́ yẹn nígbà tó wà ní kékeré? Then ṣé torí pé ó dẹ̀ divorce kò ní right láti marry mọ́? Ìgbà tó dẹ̀ marry ǹjẹ́ ẹ wọ́ ọmọ yín lọ? Nígbà tẹ́ ẹ wọ́ ọmọ yín lọ tẹ́ ẹ claim wípé ó ti dolówó, torí tí owó gan ṣẹ̀ṣẹ̀ dé tí ọlá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní dé báyìí ẹ̀yìn ìgbà tí bàbá àrà kú ni àǹtí màmá Tọ́pẹ́ Àlàbí bẹ̀rẹ̀ sí ní blow. Gbogbo ìgbà tó sì kọ nǹkan ọmọ favour lolúwa ṣe fẹ́mi nìkan kò tí ì blow. Bàbá àrà ò jẹ́ ká gbọ́ Tọ́pẹ́ Àlàbí. Lẹ́yìn ìgbà tí bàbá àrà kú láṣẹ̀ṣẹ̀ wá divert attention sórí màmá Tọ́pẹ́ Àlàbí. Owó ọ̀ngán dẹ̀ dé báyìí, ọlá ọ̀ngán dẹ̀ dé báyìí kò tí ì pé 15 years. Ẹ sọ wípé wọ́n sọ wípé kán lè mú ọmọ yín lọ ìlú òyìnbó ni wọ́n ṣe change orúkọ ẹ̀ lórí passport. Èmi rò wípé gẹ́gẹ́ bí bàbá tó ní dignity tó ní integrity ẹ ní right láti object to it. Wípé ẹ wà láyé ẹ wà láàyè. Ẹ lè file wípé ẹ̀yin àti ìyá ẹ ti divorce ni. Wípé but you are ready to sign. Wípé ẹ give consent yín kọ́mọ yín travel. Then èló lẹ́san nínú owó secondary school. Àbí nínú interview Ayọ̀míkún Nàìjíríà ló ti lọ school, kò lọ school nílùú òyìnbó, kò lọ primary, kò lọ secondary school nílùú òyìnbó, kódà kò lọ higher institution nílùú òyìnbó. Tí ẹ wádìí rárá ẹ̀rọ rẹ̀ kan ẹ̀rẹ́ bí kan tó ṣòwò fún yín pé school tó ń lọ rèé kẹ́ lọ ká mọ́ bẹ̀. Lọ lọ́jọ́ PTA.
lọ kó wá complain fún bàbá màmá ẹ̀ wípé daddy mi ń disturb mi àbí mọ school tó ń lọ náà. Ẹ dáhùn. Èló lẹ san, èló lẹ fi ránṣẹ́. Ẹ lọ wo bank account yín kẹ́ show wa ní evidence. Ọjọ́ wo lẹ ra sweet wá torí pé lówó lọ́wọ́ kò sí change lọ́wọ́ yín. Ọjọ́ wo lẹ ra sweet lọ sí ilé ibẹ̀ tẹ́ ra Kabi biscuit tó ń gbà lọ́wọ́ yín tó ń jùlù yín láyà tán ní olóṣì oníṣẹ́ ṣé nǹkan tó mọ̀ ń jẹrè. Torí one thing as a father tó bá tiẹ̀ lówó lọ́wọ́ tó bá ní nǹkan kan lọ́wọ́ tó bá lọ wo ọmọ ẹ tó bá jẹ́ biscuit pambolambola àti coke ló ń fún ó normal wọ́n á fojú náà ẹ̀ wọ́n á máa fẹ́ ṣe pé ṣé nǹkan tó mọ̀ ń jẹ nìyẹn. But one thing we know is ọmọ yẹn máa fẹ́ràn ẹ inú ẹ̀ á máa dùn wípé daddy mi ń wá á mọ̀ wípé ò ní bàbá kan níbì kan. Tó bá jẹ́ ọjọ́ PTA tó lọ school títí kẹ́ ẹ̀ sọ pé àmọ́mí ẹ̀ ti wá tó ní ìwọ náà daddy ẹ̀ ò fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ inú ẹ̀ á máa dùn á máa fi hàn àwọn ọ̀rẹ́ pé daddy mi wá tó ra biscuit nígbà tó lá bá dé. Torí kò sẹ́ni kan tó máa wà ní ojú kan náà fún ọdún 10 ipò àbí nǹkan yí padà fún rere ní ṣáà ni ó lè má pọ̀ o ṣùgbọ́n àpapà yí padà. Ọjọ́ tó fún ní 5,000 tó jẹ́ kí ìyẹ́ ẹ̀ mọ̀ tí mọ́mí ẹ̀ bá ní bàbá ò gbọ́dọ̀ sí níbi ìgbéyàwó á ní ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ fún dádì bí ò bá tiẹ̀ wà níbi ìgbéyàwó á wá mú ọkọ ẹ̀ kí ẹ pé dádì mi ọkọ mi rèé. So ẹ má disturb wa. Aṣẹ́wó ni ọ̀dọ́kọ ni kìnìkan aṣẹ́wó àtọ̀dọ́kọ àti ẹsẹ̀ òṣì tẹ́lẹ̀ ní àti ìwà tó ní tẹ́lẹ̀ kò ní ló fi ń ṣe rere nílé pope ló fi ń ṣe ìyàwó ló fi di celebrity ló fi di ẹni tí gbogbo wa ń gbọ́ orin ẹ̀. So tẹ́ bá ní ká má da tẹ́ bá ní ká má take sides àwa náà àbá sọ fún yín pé bá tiẹ̀ ti má sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media bá ti pé ẹbí kìíní ẹbí kejì kẹ́ lọ yanjú ẹ̀ wípé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kó ní kálukú bẹ̀rẹ̀ àwọn. So enough for once àwa obìnrin àti àwọn single mother ń sọ wípé ẹyẹ embarrass obìnrin tó jìyà tó jìṣẹ́ àti ọkùnrin tó bá fẹ́ single mother tó fẹ́ wọn pẹ̀lú ọmọ wọn ẹyẹ embarrass wọn ẹyẹ pè wọ́n lọ́dẹ̀ mọ́ nígbà tó bá tó àsìkò láti jẹun ọmọ kàn lè má mọ̀ gbà tán sóúnjẹ kẹ́ má ṣáàgì kẹ́ má lọ́ta kẹ́ má fojú fún èéfín kó oúnjẹ jẹ iná tán kẹ́ má gbá bọ́bọ̀ kò possible. So gbogbo ẹ̀yin oní publication ẹ̀yin tẹ́ là ń take side for once ẹ̀yin abímọmọ wo get involved ó lè má pọ̀ ẹ lè má ní rárá ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ mọ̀ pé ń wá ẹ jẹ́ kí ọmọ yẹn mọ̀ wípé dádì mi kí ẹ kò kàn sówó lọ́wọ́ dádì mi ni ọ̀rọ̀ mi nìyẹn ó lè bú mi o wàhálà àti ẹ obìnrin ò wáyé ìyà obìnrin ò wáyé òfò and men are not even born to get away with everything. There is karma for everything. Let that stick. Thank you.